Ǹjẹ́ àwọn ọba nílẹ̀ Yorùbá lè wà ní ṣọ̀kan? Wọn ò lè wà ní ṣọ̀kan. Kí nìdí? Ọ̀nà méjì ni máa pín sí. Mo sọ̀tàn kan kékeré kan gẹ́gẹ́ bí ọmọ kékeré láàrin àwọn àgbààgbà ilẹ̀ Oòduà. Ta ni Yorùbá? Ta ni Yorùbá? Ó dìgbà tí gbogbo wa padà síran wa, tí gbogbo wa jọ àgírí pé Yorùbá la máa jẹ́ o, Oòduà la máa jẹ́ o, Ọlọ́fin la máa jẹ́ o, Ọ̀rànmíyàn la máa jẹ́ o, Kàbírù la máa jẹ́ o, Ṣínà la máa jẹ́ o. Ìdí òjò ó sì rẹ́pọ̀ nìyẹn. Àwọn kan ní èpè àwọn lè pé á lè kọ́. Tí àwọn gómìnà bá jókòó ní àyàrá wọn, wọ́n máa ń pera wọn pé ìpera wọn Yorùbá. Wọ́n ní gómìnà làwọn. Àwọn Ìjẹ̀bú, àwọn kan ní Ìjẹ̀bú sọ pé Ìjẹ̀bú làwọn, àwọn èsè Yorùbá. Èkó ní ẹlẹ́mẹ̀ẹ́ máa sọ pé àwọn èsè Yorùbá. Pé Èkó làwọn. Ṣé ẹ ń gbọ́ mi dáadáa? Àgbọ́yé. Ní Ògùn State, Ẹ̀gbá tó mọ̀ pé Ẹ̀gbá tó làwọn. Ẹ̀gbá gẹ́gẹ́ mọ̀ pé Ẹ̀gbá làwọn. Létí Ẹ̀gbá tó yà tó wá ní Ègùn. Ẹjọ́ ń kálukú kọ́kọ́ dá ìrẹ́ ẹ̀ mọ̀. Kí àwọn ọba tó bá jẹ́ ọba Ègùn kan ṣe mítí Ègùn. Bó láti ṣẹlẹ̀ Ègùn. Kí ọba Ẹ̀gbá kan ṣe mítí Ẹ̀gbá. Bó láti yanjú ilẹ̀ Ẹ̀gbá. Kí ọba Àwórì kó ṣe mítí Àwórì. Bó wọn ṣe ṣe. Tó bá wá di pé ogun wọn ti wá ní blueprint wọn lọ́wọ́, ká wá jọ papọ̀ gẹ́gẹ́ bí ọmọ Oòduà. Ẹ rí pálá àfi ọ̀dọ̀bà. Bọ̀kẹ́ fọkàn sí pé Aláàfin yóò wá lọ síbẹ̀, yóò tẹríba. Ọba gómìnà sọ pé kára ó lé o, kò lè wáyé. Ìtàn ti fara hàn pé ọba kọ̀ọ̀kan nílẹ̀ tí agbára rẹ̀ mọ. Benin lè ní Ifẹ̀ náà ti lọ. Ọ̀rànmíyàn ló dá Benin lẹ̀. Tí àwọn ọmọ Ifẹ̀ tó bá lọ sí Benin tàbí ọmọ Ọ̀yọ́ bá lọ sí Benin, wọ́n máa ń pọ́nra wọn lé. Tó fi dórí Èkìtì, àwọn Adó. Tó bá ṣe bẹ́ẹ̀ lọ sílé Àwórì, wọ́n lè sọ pé àwọn ọmọ wọn o. Nítorí pé Ọ̀rànmíyàn tó jẹ́ bàbá àwọn yẹn kò lọ sọ́nà abẹ̀. Kò yẹ yín? Gẹ́gẹ́ bí ìmọ̀ràn, gẹ́gẹ́ bí ọmọdé nílẹ̀ Oòduà, ẹ jẹ́ káwọn ọba ìran kọ̀ọ̀kan kọ́kọ́ jọ mọ kí náà lè ṣe, kí náà alálẹ̀ ìlú wọn, Ìbàdàn ni mí, kí gbogbo wa ká máa ṣe báyìí. Ẹ jẹ́ kí ìran kọ̀ọ̀kan kọ́kọ́ identify kí ló sà wọn, kí lágbára wọn, ká tó máa sọ pé a fẹ́ sì kí ọlẹ̀ Yorùbá, agbára ń bẹ́lẹ̀ Yorùbá. Táwọn ọba bá ti finú kan ṣe, kíjọba sì mọ kán mọ́ bá wa tọ́ bọ̀ ọ̀rọ̀ ọba mọ́, kán mọ́ tọ́ bọ̀rọ̀ ọba mọ́. Ṣínà ni ó dá sí ọ̀dọ̀ Ṣèyí Mákindé, wọn lọ́jọ́ lókè odò of Kúdẹ̀tì. No! Ẹ jẹ́ kí alálẹ̀ máa yan ọba. Ìtínú mi fi máa ń dùn ní pé ìran tí mo ti wá ńlẹ̀ Ìbàdàn. A máa ń sọ lókè odò wa ní Kúdẹ̀tì wa. A ní ilé ní yan mọ́gàjì, Elédùmarè ní máa ń yan ọba. Kò sẹ́ni tó lè yan bí ìmọ̀ bó ti lè lówó tó, o lè dolúbàdàn tí ò bá jẹ́ agbára Elédùmarè. Ẹnìkan ò lè dá dolúbàdàn.